It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Explosive teaching and powerful prayer combined. Live. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá tí ẹ fún wa lónìí. A yìn yín lógo nítorí pé ní gbogbo ìgbà tí a bá wólẹ̀, tá a bá kúnlẹ̀, tá a bá bẹ̀bẹ̀, tá a bá ń ṣìpẹ̀, ẹ̀yin Ọlọ́run ẹ̀ rí tí gbọ́ àdúrà wa. Ẹ jẹ́ kí àdúrà wa kó dàbí igbe ajá lásán lórúkọ Jésù Kristi Olúwa ẹ gbà ọpẹ́ wa. A dúpẹ́ lọ́wọ́ nítorí pé a tún sìn nínú ìrọ̀rùn. A ò sìn nínú lọ mú wá, lọ mú wá, lọ mú gbọ́ wá, lọ máwo wá. A sì nínú ṣẹbọ ṣògùngùn ṣègbàgbọ́. A yìn lógo nítorí pé ẹ ràn wá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Ẹ tún jẹ́rìí sí àwọn ọ̀rọ̀ yín nínú ayé àwọn ènìyàn. Ní orúkọ Jésù Kristi Olúwa ẹ gbà ìyìn wa. Ògo ní fún Ọlọ́run lókè ọ̀run. Bí ẹ ti ń gbàdúrà lónìí lórúkọ Jésù Kristi, òjò àánú yóò rọ̀ lé yín lórí. Mo ní Ọlọ́run yóò fún yín ní oore ọ̀fẹ́ tuntun lónìí. Bí ọ̀rọ̀ tí Ọlọ́run rán sí wa ní ọdún 2025 wípé ọdún yìí á jẹ́ ọdún oore ọ̀fẹ́ tí ò ní òdiwọ̀n. Ní orúkọ Jésù Kristi, oore ọ̀fẹ́ tòní fún yín nínú àdúrà yóò tó lórúkọ Jésù Kristi. Ògo ní fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní tí Ọlọ́run fún yín. Tọ́lọ́run fún àwa náà pé àtàwa o, àtẹ̀yin o, ká tún jọ gba àdúrà papọ̀. Mo gbàdúrà lórúkọ Jésù, àdúrà yín ò ní jẹ́ lásán lórúkọ Jésù Kristi. Bí ẹ ti ń gbàdúrà, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run yóò máa fi òye ọ̀rọ̀ rẹ̀ yé yín sí lórúkọ Jésù. Ẹ má jẹ́ ká gbàgbé, à ń sọ fún wa àti ń polongo ẹ̀, ìyẹn fire conference wa ní orílẹ̀-èdè Amẹ́ríkà, á wáyé ní Texas. A lè sọ fún yín pé ní oṣù keje nínú ọdún yìí ni àbí oṣù keje kọ́ ní July. Ẹ bá di oṣù kẹjọ, ẹ máa wà ní ìlú London lágbára Ọlọ́run fún retreat ọlọ́jọ́ mẹ́ta wa. Báwo ni ṣebí ìparí oṣù náà ni, bẹ́ẹ̀ ni ẹ ṣe ọlọ́jọ́ mẹ́ta ni. Ẹ dákun ẹ̀yin tí ẹ mọ̀ pé ó ní àwọn obligations kan tí ẹ ní láti ṣe ní ìparí oṣù yìí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká múra sí o. Ẹ má jẹ́ ká fi ṣeré o. Ẹ jẹ́ ká múra sí. Mo gbàdúrà pé Ọlọ́run yóò bùkún fún yín ní ọ̀nà ìyanu ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ẹ jẹ́ á wọnú àdúrà wa. Grace over unseen evils. Oore ọ̀fẹ́ lórí àwọn ibi tí a ò rí. Àwọn ibi kan wà tán pè ní ibi téèyàn ò rí. Ṣé tí Ọlọ́run bá fún wa ní oore ọ̀fẹ́ kárí àwọn ibi tí ó ń gbé fò wá dá ní ojoojúmọ́, ọpẹ́ wájú báyìí lọ. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ wo ìyìn wa, ijó wa yóò pọ̀ jù báyìí lọ lọ́pọ̀lọpọ̀. Ẹ wo ẹlòmíì gan ò ní ráhùn mọ́ láíláí. Bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá ṣe lójú. That is why máa ń sọ fáwọn kìrìsìtẹ́nì ó gbàdúrà kọ́ Ọlọ́run ṣe é lójú. Kò tiẹ̀ mọ iṣẹ́ tọ́lọ́run ṣe lẹ́yìn. Kó wo àwọn agbára ìrí tó ń ṣẹlẹ̀. Àbẹ́ rẹ̀ bí ojú má kọlù gànà iṣẹ́ rẹ̀ bóyá ó jẹ́ nǹkan kan. Kákan lè fo títì ni, ká lè rìn ojú dá, ojú ni mọ́lẹ̀ ara. Ṣùgbọ́n ojú kan wà tán pé ní ojú ẹ̀mí. Ìyẹn máa ní agbára púpọ̀ púpọ̀. Ó máa ń yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀ nígbà àwọn kìrìsìtẹ́nì tó máa bẹ̀rẹ̀ sí complain lórí àwọn nǹkan tí Ọlọ́run ò tí ì ṣe. Màá kàn wò títí bá ó mà ga o. Ó dàbí mọ́ mi ó ní pásítọ̀ lẹ́yìn lẹ́ṣẹ̀ ń sọ bẹ́ẹ̀ mú nírọ̀. Nígbà tán bí èmi báyìí sí bọ́ ṣe bí mi sílẹ̀ báyìí, kọ́là kan wà, wọ́n kàn rí àwọn òbí mi kàn rí kọ́là lọ́rùn mi ni mo ṣe bẹ̀rẹ̀ sí wàásù láti gbà yẹn dòní nìyẹn. Èmi náà ṣọmọ ìjọ rí. Mo fún mọ́mì yẹn ní àwọn ìtàn kékeré kan. Wọ́n ní ẹ ṣe kínní ìníwèé wọn ní ayé òsì ni mà. Kó dúró dẹni. Òótọ́ tó wà ń bẹ nìyẹn. Ẹ wò tọ́lọ́ bá ṣe wá ní ojú ká wo àwọn tó ń gbìmọ̀ tó ń plot against wa, tí wọ́n ń plot against àwọn ọmọ wa, nǹkan tí wọ́n fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ tí Ọlọ́run bá ṣe wá lójú débẹ̀. Tọ́lọ́ bá ṣe wá lójú ká mọ iye àwọn tí inú wọn ò dùn sí ìtẹ̀síwájú ayé wa. Ká mọ iye àwọn tí inú wọn ò dùn pé aṣọ tí mọ́mì tọ́lọ́ bá ṣe yín lójú kẹ́ mọ iye àwọn tí inú wọn ò dùn pé aṣọ bá yín lára mu. Mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni níbì kan. Brother ilé àwọn ọmọ I don't know. Pé pépà yín kẹ́ fàyà mọ́ kíni. Ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé tí n bá ti ṣe ẹnikẹ́ni mi ò ní kí tẹnìkan má dá mu ní ìyẹn wá kan àwọn ará bí. Mọ kan tí bèlè pé wọ́n ni
bẹ́ẹ̀ sọ pé ká júbà nínú sáàmù nìyẹn ó ní júbà májẹ̀mú nítorí bí òkùnkùn ayé wọn ni ó kún fún ibùgbé ìkà. Kí ló kan ìkà pé ẹ mọ́jú ó lóun fẹ́ ṣèkà ẹ nítorí pé ẹ̀yin ò mọ́jú kò lè ṣe yín níbi bí ìgbà téèyàn ń tàn ẹ̀jẹ̀ ni. Tẹ́ bá mọ iye àwọn dádì tẹ́ bá mọ iye àwọn tó fẹ́ kí calamity ṣẹlẹ̀ nínú ilé yín pé ara ọmọ yín ò yá ọmọ méjì báwo ara wọn ṣe lálẹ́ kan náà adẹ̀ ń sin Ọlọ́run ní àánú yín máa ṣe mí o. Okoro ni mo sọ fún yín yẹn ṣùgbọ́n Ọlọ́run ò gbà kó ṣẹlẹ̀ torí pé Bíbélì sọ fún wa pé Sátánì ó ń ṣiṣẹ́ overtime Sátánì bá ń ṣe overtime lórí ayé wa ṣé ẹ̀rù bí Ọlọ́run ní commission àwọn áńgẹ́lì tó máa ṣe overtime náà ni. Bẹ́ẹ̀ ni ìtorí ẹ̀ ni mo ṣe ń sọ fún wa wípé ohun tí Ọlọ́run ní fún wa ní ọdún yìí ó ṣe pàtàkì gan o. Orí ọ̀fẹ́ tó tó nígbà táyé yín bá nílò ọ̀rọ̀ ọ̀fẹ́ láti kó àwọn ọmọ yín yọ orí ọ̀fẹ́ á dẹ̀ tó èyí tẹ́ bá fi máa kọrin ìbànújẹ́ dẹ̀ máa kọrin ọpẹ́ nígbà tá a fẹ́ fi òpin sí ìrìn àjò yín láyé yìí tí orí ọ̀fẹ́ bá tó fún yín Ọlọ́run á fọ̀n Ọlọ́run pé rọ́ ọmọ mo sì fẹ́ lò ó. Oh my God ó mà ṣe o. Tẹ́rí tí n bá ti ń sọ̀rọ̀ pé irú àwa tá à ń sọ̀rọ̀ yìí náà kò yẹ ká wà láyé orí ọ̀fẹ́ Ọlọ́run ni kì í ṣe pé wọ́n náà pé o ihun tó ṣẹlẹ̀ sí àwọn kan tí wọ́n forí ṣẹ́kù dànù times 10 yẹn ṣẹlẹ̀ sí wa àti ẹ̀ wá kà sí àti ẹ̀ mọ̀ àgbàtọ́ wọn bẹ̀ sí ṣí fún wa ní kọ̀ọ̀kan ìwọ náà wò báyìí o abẹ́rí wọ́n ti ní gbà yẹn lọ́hùn bí wọ́n ti gbé mi dé hospital báyìí dókítà yẹn ń sọ fún mi pé ṣé how come pé èmi ni mo rìn wọlé how come ní kò possible medically ó ní nǹkan tó ń wò yìí kò possible medically orí ọ̀fẹ́ ni abẹ́ sọ pé kí ni exercise gym àbí ó dàbí mọ́mì yẹn ni ó lọ́mọ òun ní gym ni ó ló fit bàjẹ́ mu ni ẹ máa dúpẹ́ fún orí ọ̀fẹ́ ó lọ́mọ yẹn ń try mo ní mọ́mì mo ní ẹ má ṣe mistake o ẹ gbé ògo yẹn fún Ọlọ́run kì í ṣe ọmọ yín o mo ní wọ́n sọ̀rọ̀ brother kan fún mi mo ní mi ìrántí ẹni tó sọ fún mi mọ́ mo ní ẹni yẹn sọ pé igẹ̀ ni nígbà tí wọ́n fi fọ́tò ẹni hàn mí èmi gan lanu mi lè pàdé ṣé ó dàbí àwọn tó ń gbé wrestling ó kàn ṣubú lóde kú orí ọ̀fẹ́ olùgbé yín rosa dádì mọ́mí mọye medication mọye ẹ̀ka medication yín mo ṣe bá yín sọ̀rọ̀ yìí oògùn mélòó lẹ́ ń lò tí wọ́n recommend fún yín pé ẹ̀yin náà mọ̀ pé ẹ gbọ́dọ̀ máa lò orí ọ̀fẹ́ ni pé ẹ ti ẹ̀ lò ó ṣiṣẹ́ yẹn orí ọ̀fẹ́ Ọlọ́run ni torí ẹ̀ ní àdúrà wa lónìí a ṣe dojúkọ orí ọ̀fẹ́ lórí àwọn ibi tá a mọ̀ àwọn ibi kan wà tá a mọ̀ tó máa wù mí kó jẹ́ pé a máa gbàdúrà lọ́bẹ̀ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ni mo sọ fún wa ibẹ̀ eré àbẹ̀gàn máa dẹ̀ ti bẹ̀rẹ̀ tẹ́ bá wo ìwé Éfésù ibi kan wà tá a máa ń sábà kà gan Ephesians chapter 6 verse 12 a máa ń kà gan for we do not wrestle against flesh and blood but against principalities against power kò sẹ́ńtì ò fẹ́ mọ àwọn olùkà bíbélì wọ̀nyẹn tó máa dó ìgbóbo lẹ̀ báyìí orí yẹn á wú bíbélì sọ pé nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jìjàkadì mọ́mì ọ̀rẹ́ yẹn tó ń bá yín jà ń bi iṣẹ́ yẹn máa dúpẹ́ pé ẹran ara àti ẹ̀jẹ̀ òun lẹ̀ ń bá jà ń bẹ́ àwọn kan wà tó jẹ́ pé wọn ò ní orí ọ̀fẹ́ yẹn ẹran àti ẹ̀jẹ̀ ò bá wọn jà wọn ò mọ ẹ̀mí tó gbá wọn létí tó fi di pé dókítà ń gbé irinṣẹ́ sínú etí wọn pé etí tó ń hò yìí a ò rí nǹkan kan ẹni tó dẹ̀ ní wọn ò rí nǹkan kan báyìí rẹ̀ kẹ̀rẹ́ pain ti fẹ́ ẹ̀ pa ó mà ṣe wọ́n ní kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá ìjàkadì oníṣùgbọ́n àwọn ìjòyè kì í ṣe àwọn ìjòyè ìlú yín o àwọn ìjòyè tó oh God àwọn ìjòyè nínú agbára òkùnkùn ni o àwọn ọlọ́lá àti àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àwọn tó ń pàṣẹ níbi òkùnkùn tán bá ní kẹ́niyẹn lọ nìyẹn tán bá ní kẹ́niyẹn kú ọjọ́ yẹn ló máa kú àwọn aláṣẹ àwọn tí bẹ́ẹ̀ sọ pé à ń bá jà nìyẹn ó ní àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run ẹ dákun irú àwọn agbára wọ̀nyí ẹ jọ̀ọ́ ẹ ṣí mi níyè báwo lèèyàn ṣe ń bá àwọn jà tó ń borí ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ kẹ́nìkan ṣí mi níyè ni o tó ti má kàn ráwọn kìrìsìtẹ́nì kan pé àwa ń gbàdúrà àtúnlọ́gbọ̀n kan ni mà àwọn tí bẹ́ẹ̀ lè sọ ni ìjọ kan máa ṣe bible study lé lórí máa ṣe bible study lórí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ yẹn àwọn tó máa ń brag
ẹ̀ṣẹ̀ kan àwọn kan máa ń brag nínú ìgbàgbọ́ wọ́n á brag wọ́n á ní níbi tí àwa dé dúró báyìí níbi wọ́n ní níbi tí àwa dé dúró báyìí ibi tá a sin Jésù dé ibi tá a gbàdúrà dé máa ń wọ́n tí ẹni ó máa ṣe o kí là wí kí ló ń sọ ẹ̀rí ẹ̀wọ́ ẹ̀yìn ọmọ Ọlọ́run a sọ fún Ọlọ́run nínú àdúrà yìí pé Jésù Olúwa ẹ fún mi ní oore ọ̀fẹ́ tó tó fún ìrìn àjò ayé mi oore ọ̀fẹ́ tó tó fún ìrìn àjò ayé mi a nílò ẹ o torí ìrìn àjò ayé yìí a ò ní rí torí ẹ̀ ní tá a fi nílò oore ọ̀fẹ́ Ọlọ́run. Oh Lord, give me sufficient grace for the journey of my life. Jésù Olúwa oore ọ̀fẹ́ tó tó fún àwọn ọmọ mi fún ìrìn àjò ayé wọn, oore ọ̀fẹ́ tó tó fún ìdílé mi fún ìrìn àjò ayé wa, oore ọ̀fẹ́ tó tó fún ayé mi fún ìrìn àjò ayé mi. Jésù Olúwa fún mi lónìí ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà oore ọ̀fẹ́ tó tó ní orúkọ Jésù Kristi. Olúwa fún mi lónìí láti ìrìn àjò ayé. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ tó tó fún aya mi. Olúwa fún ní oore ọ̀fẹ́ tó tó. Ìyàwó náà gbàdúrà fún ọkọ mi. Olúwa fún ọkọ mi ní oore ọ̀fẹ́ tó tó láti ìrìn àjò ayé ẹ̀ lórúkọ Jésù. Olúwa ṣàánú ìdílé mi, oore ọ̀fẹ́ tó tó fún ìdílé mi láti ìrìn àjò ayé wa. Olúwa fún wa lónìí, Olúwa fún wa lónìí ní orúkọ Jésù. Olúwa fún wa lónìí oore ọ̀fẹ́ tó tó lórúkọ Jésù. Olúwa fún wa oore ọ̀fẹ́ tó tó. Ẹ̀wọ̀ tẹra máa dùn àyẹ̀wò ṣe rí ìrìn àjò ayé ènìyàn tí èèyàn ò bá ní oore ọ̀fẹ́ tó tó ìrìn àjò ayé yẹn máa mẹ́hẹ̀. Kò dẹ̀ wù mí kí ìrìn àjò ayé wa mẹ́hẹ̀. Ẹ sọ fún oore ọ̀fẹ́ tó tó. Olúwa fún mi. Ẹ gbàdúrà fún àwọn ọmọ yín, ẹ̀yin grandparent ẹ gbàdúrà fún àwọn ọmọ yín kí oore ọ̀fẹ́ tó tó kó fún wọn fún ìrìn àjò ayé wọn. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ṣé rí ibi tí a kà lẹ́ẹ̀kan yẹn nínú Ephesians chapter 6 verse 12 yẹn kíní kan wà ń bẹ tí tó máa ń tàn sí mi tí bá ti ń kà ni. Yẹn pé ìgbà tí Bíbélì ń sọ fún àwọn tó ń bá wa pò nínú ayé yìí pé kì í ṣe ẹran àti ẹ̀jẹ̀ lẹ́ ń bá jà o. Nígbà tó wá débi ìparí yẹn ó wá dárúkọ àwọn kan. Ó ní àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run. Mi láìkí bí Bíbélì Yorùbá yẹn ṣe translate yẹ. Bíbélì òyìnbó sọ pé àwọn ẹ̀mí búburú ojú ọ̀run, kò sọ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ bá ní Bíbélì òyìnbó lọ́wọ́ ẹ gbé dání. Ṣé máláìkí yẹn máa lo New King James Version. Torí King James Version òun ló dáa jù nínú gbogbo versions Bible, ṣùgbọ́n òyìnbó ẹ̀ ti pẹ́. So New King James yẹn wọ́n á ṣe àwọn òyìnbó yẹn kó wà modern. That's why tí mo fi máa ń sábà ka King James Version. Tí máa wàásù gan màá ní New King James yẹn ní kẹ́ kà fún mi. Nǹkan tí Bíbélì pé ní ó ní ó dárúkọ wọn. Ó ní spiritual host of wickedness in the heavenly places. Tẹ́ bá farabalẹ̀ wo Yorùbá ẹ̀ kì í ṣe nǹkan tí Bíbélì Yorùbá pè ó nìyẹn. Spiritual hosts spiritual hosts of wickedness. Yẹn ni pé àwọn ọmọ ogun kan wà tó jẹ́ pé iṣẹ́ wọn ni àwọn ọmọ ogun ìkà. Nǹkan tí mo rò Bíbélì Yorùbá máa pè nìyẹn. Àti àwọn ọmọ ogun ìkà tí ń gbé ní àwọn ojú ọ̀run. Nǹkan tó yẹ kí Yorùbá Bible kó translate sí nìyẹn. Ṣùgbọ́n wọn translate síbẹ̀ yẹn wọ́n sọ pé wọ́n ní àti àwọn ẹ̀mí búburú ojú ọ̀run. Irọ́ o, ó jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, wọ́n burú jù bẹ́ẹ̀ yẹn lọ. Wọ́n ní special duty. Wọ́n ní against spiritual host of wickedness in the heavenly places. Àwọn ọmọ ogun ìkà, àwọn ọmọ ogun ìkà. Ẹni tí ìkà ọ̀tọ̀ sí wọn á ṣe níkà, ẹni tí ibi ọ̀tọ̀ sí wọn á ṣe níbi. Mo gbàdúrà oore ọ̀fẹ́ tó tó tí ayé yìí nínú ayé yìí tí ẹ ò fi ní ìrírí ìkà lórúkọ Jésù. Ọlọ́run á dàlú yẹn lórúkọ Jésù Kristi. Ẹ̀rí a sọ fún Ọlọ́run torí pé tí o bá sí oore ọ̀fẹ́ èyàn lè survive irú àwọn yẹn bẹ́ẹ̀ yẹn. Kò míì pé bóyá ẹna ọmọ wọn, kò míì pé bóyá ẹyin mú sí wọn, kò míì pé ẹnìkan lọ ṣòfófó yín, kò míì níbo ẹ bá jẹ́ ẹni tó dáa jù láyé. Ẹ wò ẹ jẹ́ kí n pause díẹ̀ kí sáré mo sọ ìtàn kan láyé ìgbà kan. Ó ṣẹlẹ̀ ni bàbá kan wà nígbà kan ẹ̀rí wọ́n ti lọ báyìí wọ́n pè ní bàbá Ọbádàrẹ. Wọ́n ń ṣe ìsọjí ní láyé ìgbà yẹn akéré ìgbà yẹn ní Ṣàngó nìbàdàn. Ojoojúmọ́ a máa lọ sí ìsọjí bàbá Ọbádàrẹ. Ìyá kan kà níbẹ̀ ìyá mo pè ní ìyá ọmọdé ni o ṣùgbọ́n ìyá ni tó sọ pé ìyá lòun. Ẹ̀rí ó ní àwọn òbí òun dáa sóhun gan, wọ́n ti dáa jù, wọ́n ti so nice jù.
ó lóun wá wò pé kí lóun ti máa fi ṣe wọ́n lóore o báwọn ṣe láìsí báyìí ó lóun dẹ̀ pa wọ́n. àwọn èèyàn pariwo pé èmi náà wò pé ṣé orí ẹ̀ṣẹ́ yìí pé wèrè náà gbé wá. ó ní wọ́n á mú un lọ bá àbúrò mọ́mì wọn kó lọ máa gbé torí yẹn láìkì òun gan ó dẹ̀ ṣe ìfà ìtọ́jú tí màmá òun fún òun ó fún un ẹjọ́ ṣe ẹjọ́kun ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn tọ́jú ọmọ. ẹ wo ọmọ ìwà ní olóhùn wá wò pé ó yẹ kó ń ṣe obìnrin lánàá pé ìtọ́jú tó bí òun fún òun gan òun fún òun ó lóun wá gba ojú ẹ̀ ó lóun yẹ ojú ẹ̀ méjèèjì òun sì zi ẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun ìkàlẹ̀ ń wò yẹn wọ́n ní mo fẹ́ afẹ́ bẹ́ẹ̀ nìkan jà nǹkan wọ́n ní kí ló ṣe ó ṣe ń báyìí ni àwọn ọmọ ogun ìkàkọ́ yẹn. a sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fún ìdílé mi ní orí ọ̀fẹ́ tó tó fún ìrìn àjò ayé mi fún ìrìn àjò ayé wa ẹ fún ìdílé wa ní orí ọ̀fẹ́ tó tó fún ìrìn àjò ayé mi ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó tó fún ìrìn àjò tó dára ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fún ìdílé mi ní orí ọ̀fẹ́ tó tó fún ìrìn àjò ayé wa ní orúkọ Jésù Olúwa ẹ ṣàánú ẹ fún ìdílé mi ní orí ọ̀fẹ́ tó tó fún ìrìn àjò ayé wa bàbá Olúwa ẹ ṣàánú wa ẹ fún ìdílé mi ní orí ọ̀fẹ́ tó tó fún ìrìn àjò ayé wa ẹ fún ìdílé mi ní orí ọ̀fẹ́ tó tó ẹ fún ìdílé mi ní orí ọ̀fẹ́ tó tó ẹ fún ìdílé mi ní orí ọ̀fẹ́ tó tó Olúwa ẹ ṣàánú ní orúkọ Jésù Kristi Olúwa ẹ fún ìdílé mi ní orí ọ̀fẹ́ tó tó fún ìrìn àjò ayé wa ẹ jẹ́ ká ràánú gbà ní orúkọ Jésù Kristi ẹ jẹ́ ká ràánú gbà Olúwa ẹ ṣàánú Olúwa ẹ ṣàánú wa gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi o èèyàn ọmọ Ọlọ́run tó wá pé àjọ bẹ̀rẹ̀ àdúrà yìí mo sọ̀rọ̀ kan níbẹ̀ pé Ọlọ́run mi o pé tí Ọlọ́run bá ṣí wa lójú ká mọ iṣẹ́ tí Ọlọ́run ń ṣe lórí ayé wa ká mọ iye àwọn áńgẹ́lì tí Ọlọ́run gbé dìde fún ẹnì kọ̀ọ̀kan kí àwọn God kí àwọn ẹ̀mí búburú tá a fojú rí ká má bàa rí wa gbéṣe ẹlòmíì ò ní complain mọ́ láyé ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún wa mo rántí láwọn ọdún kan sẹ́yìn ó ti pẹ́ báyìí ní former church wa ló ti ṣẹlẹ̀ torí mi rí ọmọ ìjọ wa tó lè ṣe bẹ́ẹ̀ mọ́ torí kí ló fà ẹ̀kọ́ ti pọ̀ ṣé láwọn kọ́pù yìí wọ́n ṣe join church wa wọn ò tí ì ju oṣù bíi 4 lọ àdúgbò lájọ ń gbé àwa náà lálọ́ wàásù ìrere sí wọn o ṣùgbọ́n ọkọ àtìyàwó yẹn wọ́n ní àléébù kan tó bá gun àwọn méjì bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ máa lura wọn wọ́n á máa lura wọn ṣeré ni ọ̀rọ̀ àwọn ará àdúgbò ti sú wọn ó kàn wá dijọ́ yìí ni mo dẹ̀ ti gbọ́ rí mo dẹ̀ ti pè àwọn méjì gbà ṣọ́ọ̀ṣì tẹ̀ ń wá àwa kì í lura wa o mo ní nǹkan tó máa mú yín máa lura yín ni pé tẹ́ ẹ bá gbọ́ ẹ gbọ́ ní rúmọ̀ pé èmi lu ìyàwó tèmi dáàdì mo á sọ ọ̀nà ọmọ tí màá ní ẹ lu ìyàwó yín ìmọ̀ tẹ́ ẹ bá gbọ́ orí láyé yín pé mo lu ìyàwó mi tẹ́ bá lu ìyàwó yín a máa treat yín yàtọ̀ mo rántí pé mo ti sọ fún wọn bẹ́ẹ̀ rí mo sọ mọ́mí yẹn mo ní ẹ gbọ́ rí pé ẹ ti gbọ́ inú rúmọ̀ rí pé ìyàwó mi lọ́ọ̀kì aṣọ mọ́ mi lọ́rùn wọ́n ní rárá so ìjọ tó bá ti gbọ́ ẹ máa lọ tẹ́ ẹ bá dẹ̀ ti gbọ́ n bá rí yín tẹ́ dánrú ẹ̀ wò àfìgbà tó di kò tí ì ju bí oṣù bíi 3 lọ lẹ́yìn ìgbà tí mo sọ̀rọ̀ yẹn àwọn gangan wọn ò tí ì ju bí oṣù 4 lọ tán join wa ẹ̀yàn ọmọ Ọlọ́run lára àdúgbò torí kò sí fóònù nígbà tí mo ń sọ yìí ará àdúgbò kan ni àdúgbò wa ò ju bí street 4 síra lọ ará àdúgbò yẹn ló wá bá mi pé ẹ̀sà àwọn ọmọ ìjọ yín o wọ́n ti fẹ́ lura wọn pa o wọn ò ṣílẹ̀kùn fún anybody o àwọn méjì kan tilẹ̀kùn mọ́rí ni ìyàwó pé wọ́n á pààyàn sínú ilé yẹn o má ní ẹ ṣe mà bí mo ṣe má sọ nìyẹn ó dibẹ̀ ya ṣùgbọ́n kí n tó débẹ̀ ó dàbí pé wọ́n ti sin wọn nígbẹ̀rẹ̀ ìpàkọ́ pé pásítọ̀ yín ti ń bọ̀ àti lọ sọ fún ẹ wò wọ́n ti ṣílẹ̀kùn sílẹ̀ gbaragada wọ́n á jókòó ìyàwó á palẹ̀ mọ́ gbogbo nǹkan tán dàrú wọ́n ń tó ó ń tàn mí lójú ẹ̀ nǹkan tán dàrú àwo fọ́ ó ń tó ló ń tolé dáàdì ẹ pẹ̀lẹ́ káàbọ̀ mo ní dáàdì ẹ wo mo ní kí ló ṣẹlẹ̀ ẹ jókòó náà jókòó kí ló ṣẹlẹ̀ ẹ wò ẹ mẹ̀jẹ̀ fọ̀rọ̀ wù ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ọkọ dé ó fẹ́ jẹun iyọ̀ já ọbẹ̀ yẹn lọ́kọ wá complain pé báwo ni iyọ̀ ti já ọbẹ̀ yìí tó báyìí ìyàwó náà wá dá lóhùn pé ìjọ́ tó ti ń jẹ oúnjẹ tí iyọ̀ já ń kọ́ ariwo wo ló pa ṣé ó jẹun nǹkan tó bá já wọn nìyẹn ọkọ lóhùn ìsọ̀tì o ìyàwó lòun insult ẹ̀ ó ní kò appreciative ìjọ́ tó ti ń ṣe oúnjẹ ṣó sọ pé thank you rí ni tó ti ń da tí yóò já tán lura wọn sí nìyẹn o ṣé ìgbà tí wọ́n á gbé bẹ́ẹ̀ àmọ́ á ní àmọ́ ṣe wọ́n mírí sí ọmọ ló máa ṣe o mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣáájú ìgbà yẹn ó ti lọ bí alẹ́ sọ́jọ́ yẹn bí ká sọ pé alẹ́ àná ọ̀tọ̀ ní àdúrà tá à ń gbà èmi àtàwọn 4 kan wọ́kàsì ni wọ́n
ẹ̀mí Ọlọ́run wá sọ fún mi pé kí n pe ìdílé yẹn o pé kíní kan fẹ́ ṣẹlẹ̀. Wọ́n tẹ̀ dárúkọ ọmọ wọn precisely kan ní ọmọ wọn pé ká lè gbàdúrà. Ó tán o. Mo tẹ̀ tí fọkàn sí pé òkè pé lágbà Ọlọ́run tí a bá ti ní weekly program tó lọ́ máa ṣe Bible study ní Wednesdays tó bá ti ní weekly program àwa kó tó wá di ọ̀la weekly program òun ni wọ́n ti fẹ́ lura wọn pa yìí o. Mo ní ó máa ṣe o mo ló máa ṣe o. Mo ní tọ́lọ́run bá ṣe yín lójú kẹ́ ẹ wo ibi tí Ọlọ́run ti ṣe takuntakun láti mú kò lórí ìdílé yín. ọ̀rọ̀ bẹ iyọ̀ já ọbẹ̀ kò ní wáyé. Mo á ní wẹ́ èmi ti lọ lé tèmi o. Mo ní tí ẹ bá jàjàjà tí ẹ bá para yín tán tó bá dọ̀la kẹ́ wá gbọ́ iṣẹ́ tí Ọlọ́run rán sí. So bóyá iye yín á ṣí ń gbà yẹn ṣé nígbà tí mo sọ fún wọn àdúrà tán gbà yẹn òun ló pa náà pé kán máa lura wọn. Tí mo mọ̀ tó dá mi lójú ni pé tí Ọlọ́run bá ṣí wa lójú ẹ̀mí gbogbo nǹkan tá ẹlòmíín lè kò tẹ̀ ní lé mọ́. A kàn dedicate ayé ẹ̀ fún Ọlọ́run ni. A sọ fún Ọlọ́run pé Jésù Olúwa ẹ mú ojú ẹ̀mí mi ríran kí n lè mọ ọ̀nà tí wọ́n tọ̀. Àdúrà ńlá ni o. Tọ́lọ́ bá mú ojú ẹ̀mí ríran kàn rí pé kíkú alákan tó ṣẹlẹ̀ ẹ tó bá ní ẹ̀bùn alákan lálàá ni. Bẹ́ẹ̀ ni ẹ tó bá ní ẹ̀bùn alákan ríran ni. Kíní nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ àdúrà báyìí ni màá gbà. Ìmọ̀tọ́jú ẹ̀mí òyìnbá ríran a kàn máa já lóge a máa já lọ́pẹ́. Oh Lord, make my spiritual eyes see so I can know the way to go. Jésù Olúwa ẹ mú ojú ẹ̀mí mi ríran kí n lè mọ ọ̀nà tí wọ́n tọ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ mú ojú ẹ̀mí mi ríran kí n lè mọ ọ̀nà tí wọ́n tọ̀. Ẹ gbàdúrà gan ẹ gbàdúrà o. Ẹni tó bá ní ọkọ tó kàn ṣe bálabàla ẹ sọ fún Ọlọ́run pé kọ́lọ́run kó mú ojú ẹ̀mí ẹ̀ ríran kó lè mọ ọ̀nà tó máa tọ̀ kó máa gbáyé ẹ̀ gbà. Ẹ sọ fún Ọlọ́run ẹ máa gbàdúrà pé Olúwa ẹ ṣí mi ní ojú ẹ̀mí kí n lè mọ ọ̀nà tí wọ́n tọ̀ nínú ayé yìí. Olúwa ẹ ṣí mi lójú ẹ̀mí kí n lè mọ ibi tí wọ́n yà. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ ṣí mi lójú ẹ̀mí kí n lè mọ ọ̀nà tí wọ́n tọ̀. Ẹ ṣí mi lójú ẹ̀mí kí n lè mọ ọ̀nà tí wọ́n tọ̀. Olúwa ẹ ṣàánú Olúwa ẹ ṣàánú. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wọ ẹ̀yin ọmọ Ọlọ́run mo fẹ́ fi dá yín lójú pé ṣé ẹ rí Sátánì àti èyí tó kéré jù nínú àwọn ọ̀tá yín torí pé ẹ̀mí èṣù náà ló wọnú wọn tán ṣàṣì ń gbógun ti ayé yín. Mo sọ pé Sátánì àti èyí tó kéré jù nínú àwọn ọ̀tá yín wọn ò ní plan gidi fún yín o. Kò yẹ kí ó yẹ pé ẹnu mi lẹ ti máa gbọ́ tẹ́ máa ní yẹ̀sì o. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ o. Ẹ dákun plan wo lẹ bí Sátánì ní fún yín báyìí tó máa favour yín. Plan wo ẹni kò sí bẹ́ẹ̀ ni èmi náà agree pẹ̀lú yín. Torí pé Bíbélì gan tó jẹ́rìí sí nínú ìwé 1 Peter chapter 5 verse 8 ẹgbọ́n tí Bíbélì sọ ni 1 Peter chapter 5 verse 8 ó ní ẹ máa wà ní àìrékọjá ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín bíi kìnìún ti ń ké ramúramù ó rìn kiri ó ń wá ẹni tí ó pàjẹ́. Kò sí plan kankan tí Sátánì ní fún ayé ènìyàn ju kó fẹ́ pààyàn jẹ. Tabadẹ ẹni tó bá yẹ pé òkè Jésù tó o bá ṣe máa ya kíní kiri tó o bá lọ bẹ̀ wọ́n á fún ẹ ní tòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ máa dàbí adìyẹ ọdún ni tí wọ́n ń fún lóúnjẹ láti pàjẹ́ náà ní kò sí. Bó ṣe máa rí nìyẹn látàyè báyé dòde bó ṣe ń rí nìyẹn. Jésù Olúwa ẹ fún mi ní ẹ̀mí ìkíyèsára kí n má bàa fara pa nínú ayé yìí. Mo fẹ́ ká gbàdúrà yẹn dáadáa. A gbà fún àwọn ọmọ wa náà a gbà fún ẹbí wa náà a gbà fún ara wa a gbà fún ìdílé wa. Oh Lord, give me the spirit of carefulness so I will not be wounded in this world. Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ fún mi ní ẹ̀mí ìkíyèsára kí n má bàa fara pa nínú ayé yìí. Ẹ fún àwọn ọmọ mi ní ẹ̀mí ìkíyèsára kí wọ́n má bàa fara pa. Ẹ fún ọkọ mi ẹ fún aya mi ní ẹ̀mí ìkíyèsára nínú ayé yìí ká má bàa fara pa. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fún mi ní ẹ̀mí ìkíyèsára kí n má bàa fara pa. Olúwa ẹ fún mi ní ẹ̀mí ìkíyèsára kí n má bàa fara pa ní orúkọ Jésù. Olúwa ẹ ṣàánú àwọn ọmọ mi lónìí. Ẹ fún wọn ní ẹ̀mí ìkíyèsára ká má bàa fara pa nínú ayé lórúkọ Jésù kìí ṣe ẹ fún aya mi ní ẹ̀mí ìkíyèsára kó má bàa fara pa nínú ayé yìí. Ẹ fún ọkọ mi ní bí obìnrin ṣe máa gbá tiẹ̀ náà nìyẹn pé ẹ fún ọkọ mi ní ẹ̀mí ìkíyèsára kó má bàa fara pa. Ó yẹ máa gbàdúrà ẹ gbàdúrà ẹ fúnra yẹn gbà fún àwọn ọmọ yín. Olúwa ẹ fún mi ní ẹ̀mí ìkíyèsára kí n má bàa fara pa. Ẹ fún mi ní ẹ̀mí ìkíyèsára kí n má bàa fara pa. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run
mi ò sọ̀rọ̀ nípa ìfarapa pé èèyàn gun kẹ̀kẹ́ o òótọ́ ni o wọ́n ní àwọn oníkà máa farapa mo ti mọ báyìí gùn ṣé ìfarapa yẹn ni mo wá ń sọ ìfarapa nípa tẹ̀mí ni mo gbàdúrà ìrìn àjò yín ẹ ní yọ̀ lójú ọ̀nà ìrìn àjò ayé yín lórúkọ Jésù Kristi. ẹlòmíà yọ̀ lójú ọ̀nà ìrìn àjò ayé ẹ alágbára wa dọ̀lẹ́ ẹlòmíì àìsàn tó gbà pé láyé kò lè mí tó bá rí ẹni tó ṣe irú àìsàn yẹn ní irú èmi láyé irú àìsàn burúkú báyìí ò lè ṣe mí àfi jùgà lámàwú rẹ̀ ń bẹ́ mo gbàdúrà tabára ẹni tó ń ṣàìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì ń gbọ́ ohùn mi bí sọ pé Ọlọ́run sọ̀rọ̀ ní ọ̀run ọ̀rọ̀ rẹ̀ sáré tètè ọ̀rọ̀ Ọlọ́run á sáré tètè dé ọ̀dọ̀ yín mo ṣe ń sọ̀rọ̀ yìí á sì wò yín sàn pátápátá lórúkọ Jésù Kristi. Ọlọ́run mi o ẹlòmíà ti ṣe rere gbogbo nǹkan á máa dàn gbogbo àwọn fámìlì ẹ̀ pátápátá òun náà máa sọ̀tọ̀ kan á máa náwó sí ẹ̀gbọ́n mi ní àbúrò mi ní ọ̀nkù mi ní ṣùgbọ́n tó wà àwọn arábí bàbá fóònù ẹ̀ ò ní dún mọ́ ibi tá a ti kọ́ mọ̀ pé ayé lé nìyẹn fóònù ẹ̀ ò ní dún mọ́ rárá á pe ẹlòmíì wọn ò ní gbé kọ́ọ̀ burúkú ní ṣẹlẹ̀ sí yín lórúkọ Jésù Kristi á sọ fún Ọlọ́run pé Jésù Olúwa mo bẹ̀bẹ̀ fún orí ọ̀fẹ́ tí kò ní jẹ́ kí ìrìn àjò ayé mi ṣe kòǹgẹ́ iṣẹ́ èṣù àwọn ìrìn àjò ayé ọ̀pọ̀lọpọ̀ ó máa ń ṣe kòǹgẹ́ iṣẹ́ òkùnkùn bẹ́ẹ̀ ni o wọ́n ti parí iṣẹ́ wọn ẹ̀rí wọn lẹ́ni bẹ́ẹ̀ òun la target àdẹ̀ṣe kòǹgẹ́ àdẹ̀bàmú Ọlọ́run mi o bẹ́ẹ̀ wọ́n ti ń target ẹlòmíì títí tí wọn ò rí mú ṣùgbọ́n iṣẹ́ òkùnkùn àdẹ̀ lọ ṣe kòǹgẹ́ orí ọ̀fẹ́ ni ò tó bá rí bẹ́ẹ̀ o. Oh Lord, I plead for the grace that will not allow my life journey coincide with the work of the devil. The grace that will not allow my life journey to coincide with the work of the devil. Àwọn kan wà bẹ́yẹn ìrìn àjò ayé wọn a kàn máa ṣe kòǹgẹ́ ni kòǹgẹ́ kíni kòǹgẹ́ ìjàmbá kòǹgẹ́ wàhálà kòǹgẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n a sọ fún Ọlọ́run pé Jésù Olúwa mo bẹ̀bẹ̀ fún orí ọ̀fẹ́ tí kò ní jẹ́ kí ìrìn àjò ayé mi ṣe kòǹgẹ́ iṣẹ́ ibi iṣẹ́ òkùnkùn ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà mo bẹ̀bẹ̀ fún orí ọ̀fẹ́ tó tó orí ọ̀fẹ́ ńlá orí ọ̀fẹ́ tó tó tí kò ní jẹ́ kí ìrìn àjò ayé mi ṣe kòǹgẹ́ iṣẹ́ òkùnkùn orí ọ̀fẹ́ tó tó fún àwọn ọmọ mi tí kò ní jẹ́ kí ìrìn àjò ayé wọn ṣe kòǹgẹ́ iṣẹ́ òkùnkùn wọ́n dẹ̀ náà yìnbọn níbì kan àfi jùgà ọjọ́ tó ń bá sọ pé òun fẹ́ lọ rẹran gangan ní stọ̀ ní ìṣẹ̀lẹ̀ yẹn á ṣẹlẹ̀ á dẹ̀ ṣe ibi yẹn á ṣe kòǹgẹ́ nítorí mo ṣe ní ká gbàdúrà pé kí orí ọ̀fẹ́ tó tó kó tó fún wa kí ìrìn àjò ayé wa kó má ṣe kòǹgẹ́ iṣẹ́ èṣù ó yẹ máa gbàdúrà ó yẹ ìjọ ẹ̀tẹ̀ra máa dùn àyẹn ẹ sọ fún Ọlọ́run kí ìrìn àjò ayé yín má ṣe kòǹgẹ́ iṣẹ́ kòkò ó yẹ ẹ̀tẹ̀ra máa ó yẹ ẹ̀tẹ̀ra máa ẹ má dákẹ́ fún àwọn tí ọ̀rọ̀ yẹn bá yé kàn gbà dáadáa gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi o mo rántí ní ayé ìgbà kan podcast ni mo ṣe o láìgbà tí mò ń sọ yìí Ohun Àánú wa kan náà ni àwọn ẹ̀yin tẹ́ bá ń gbóhùn àánú dáadáa ẹ rí i pé wòlíì àgàmúra kan obìnrin ni ó wà ní London ó lóun ṣé kinní kan ní ẹ̀yin wo Ọlọ́run alààyè nìkan olóńjagun tó ń borí àwọn yòókù fake pátá ni wọn àwọn ó ti mú ọ̀pọ̀lọpọ̀ sìn bí ẹran seriously ni o ẹ̀yin o mọ̀ mo sorry mọ́mí yẹn sọ fún mi mi ò blame ẹnikẹ́ni o mo kàn ń sọ ni kẹ́ẹ̀bà mọ iṣẹ́ òkùnkùn tó wà láwọn ará bíi tó kí ẹnìkan dẹ̀ pé ẹ̀ ní wòlíì Ọlọ́run alààyè kẹ́nìkan pé ẹ̀ ní wòlíì Ọlọ́run alààyè kó tú kẹlẹ́bẹ̀ kó dẹ̀ tú sílẹ̀ ó nítorí pé àwọn ènìyàn wọ́n nílò nǹkan kan lọ́wọ́ Ọlọ́run alààyè kó máa wá lákẹlẹ̀bẹ̀ yẹn ẹjọ́ èèyàn ọmọ Ọlọ́run ẹjọ́ irú èèyàn bẹ́ẹ̀ ìkànnì irú èèyàn bẹ́ẹ̀ kò lè rọrùn wọ̀ irú èèyàn bẹ́ẹ̀ kò lè rí ojú rere Ọlọ́run tó bá lè subject ìṣẹ̀dá Ọlọ́run to that level bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó wá dìgbà kan nígbà tó ń ṣe program yẹn lọ àwọn ọmọ ṣọ́ọ̀ṣì ẹ̀ náà ni kì í ṣe mi náà bá pè mí torí ara àwọn ọmọ ṣọ́ọ̀ṣì tó ti ń gbọ́ program wọn gbà yẹn wọ́n lẹ́sà wọ́n ní màmá wọn máa sọ kíní kan ṣọ́ọ̀ṣì wọn báyìí àyà wọn máa ń já
mo ní kí ló sọ. Òun ló sọ pé ọ̀rọ̀ mi ò ju ẹran dúdú lọ. Wọ́n ní orí òkè kan ní Ìbàdàn tí wọ́n fẹ́ pààyàn, wọ́n á lọ rẹ ẹran dúdú, wọ́n á ní ìmọ̀ ẹ̀ tán fẹ́ pa yẹn, wọ́n á ní ìmọ̀ ẹranko yẹn, wọ́n á ní ìmọ̀ ẹ̀ lórúkọ ẹ̀ tán fẹ́ pa, wọ́n bẹ̀ sí lu ẹran yẹn tá a fi kú. Iṣẹ́ òkun kan náà ni mi ò mọ̀ bọ́ ṣe ń ṣe o, but bọ́ ṣe ṣàlàyé ẹ̀ fún mi nìyẹn. Mo á rẹ́rìn níwájú Ọlọ́run àti èèyàn nínú ohun àánú tí mo ṣe tẹ̀lé. Mo ti fẹ́ gbẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ẹ̀ o, torí èmi ò kí ń pẹ́ lórí àwọn èèyàn bá àwọn èèyàn mi ìfẹ́ kírun nǹkan bẹ́ẹ̀ gba time mi, kì í ṣe yẹn ni àwọn ọmọ Ọlọ́run fẹ́ kẹ́kọ̀ọ́. Lẹ́yìn bá tó padà sórí ọ̀rọ̀ ẹ̀, mo wá láti dárúkọ mi fún orúkọ báyìí lèmi ń jẹ́ o, so that ẹ̀ ní ṣe research láti mọ orúkọ. Ẹ má bínú, mo fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yẹn. Ìgbà yìí tẹ́ pé wọ́n sọ pé wàá kú lọ́la, wọ́n máa gbọ̀n kiri. Àwọn wo àwọn tẹ́ pé àdúrà àwọn ò gbà, wọ́n lọ fẹ́ ṣépè fún ẹ. Àdúrà àwọn ò gbà o, báwo lè pé wọ́n ṣe fẹ́ gbà. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, mo dárúkọ mi fún ọ. Náà ibi tí mo wá ń lọ rèé, ẹnìkan wà ní chọ́ọ̀chì yẹn, òun ló ń fún mi ní gbogbo àṣírí pátápátá. Àwọn fọ́tò nígbà tí God, ẹni tí mo sọ ló sẹ́ndí fọ́tò nígbà tí wòlíì yẹn tó ń ṣẹlẹ̀ alámàlà nìbàdàn, àwọn tó mọ̀ délédélé. Now wọ́n wá pè mí ní ó lẹ́sàn kan tẹ́ ṣe é dangerous iṣẹ́ tẹ́ ṣe é dangerous o. Mo ní kí ni yẹn sà? Iṣẹ́ ilé ṣe ohun àánú ni. Mo ní bẹ́ẹ̀ ni. Ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé ẹ sọ orúkọ yín fún ìyá yẹn. Ó dangerous ó dangerous o. Mo ní èmi ti wá agbára Ọlọ́run rí. Mo ti wá Ọlọ́run rí, mo ti wá agbára ẹ̀ rí. Wọ́n ní kí ni mo mean? Mo ní jẹ́ ká lọ wo Bible. First Chronicles chapter 16 verse 11 ó ní mo pè fún báyìí níjọ́ yẹn. Mo ní ká lọ wo Bible tó tọ̀. Ẹni Bible bí tẹ́ wà yẹn, mo ní bẹ́ẹ̀ ni. Ẹ ká ẹ̀gbọ́n tí Bíbélì sọ ni, ó ní seek the Lord and his strength, seek his face evermore. Ayérayé o. Ó ní ẹ wá Olúwa àti agbára rẹ̀, ẹ wá ojú rẹ̀ nígbà gbogbo. Mo sọ fún dẹ́rẹ̀, mo ní nǹkan mẹ́ta lọ́lọ́run ní ká wá. Tá bá sí nǹkan mẹ́ta yẹn, àyàngá sí ológun. Ní àwọn nǹkan mẹ́ta yẹn mọ́. Ó ní àlè sọ pé àyàngá sí ológun lónìí. Mo rántí bàtà wà kékeré tó máa yẹ sọ́jí, àwọn babaláwo wọ́n máa ń kó oògùn wọn lẹ̀ ni. Àwọn babaláwo, àwọn alágbára àdúgbò, wọ́n máa ń kó oògùn. Kì í ṣe pé wọ́n sọ story yẹn àwa tá a rí fúnra wa ni. Ṣùgbọ́n láyè sìn ẹ máa gbọ́ social media, àwọn babaláwa ni àwọn pásítọ̀ yín yẹn, customer wa ni wọ́n, abẹ́ẹ̀ kì í gbọ́. Àwọn táyé wọn ti bàjẹ́. Àwọn náà máa sọ pé Ọlọ́run sọ pé àánú kìrìsìtẹ́nì máa ṣe mí o. Àánú kìrìsìtẹ́nì ṣe mí o. Pàápàá kìrìsìtẹ́nì àwa tá a bí torísùn wa wá láti Nàìjíríà, àánú wa máa ń ṣe mí ṣáà ni. Mo sọ fún dẹ́rẹ̀, mo ní ẹ wo, èmi ti rí Olúwa o, mo ti kó láwọn tó ń wá, mo ti rí. Mo ní èmi ti rí agbára Ọlọ́run, mo ti kó láwọn tó ṣẹ̀ ń wá agbára yẹn. Mi ti rí agbára Ọlọ́run, mo sì rí ojú rẹ̀. Mo ṣe rí gbogbo àwọn wọ̀nyí tó ní wọ́n mọ̀ kan. Mo ní wọ́n mọ̀ kan. Láti ẹ̀ tàbí wọ́n sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ kan wá ní ó lágbára o, kémi náà nírú agbára báyìí. Kì í ṣe agbára. Ọlọ́run ló ní gbogbo agbára ẹ̀ lè máa. Ẹ bá wá agbára kiri àwọn wàkúwà. Ọlọ́run mi o, mo bẹ̀yìn ẹ̀yin ọmọ Ọlọ́run, mo rọ̀ yín. Ẹ jẹ́ ká wá Ọlọ́run, ẹ jẹ́ ká wá agbára ẹ̀. Báwo náà ṣe ń wá, ẹ jẹ́ gbàdúrà tán mọ́, ẹ jẹ́ sáré gbàdúrà yìí náà. Jésù Olúwa, ẹ kọ́ mi ní àṣírí tí kì í ní ìmọ̀lára iṣẹ́ òkùnkùn. Ẹ gbọ́ àṣírí tí èyí ní fi mọ̀ pé àwọn ẹ̀mí òkùnkùn ń ṣèpàdé. Àṣírí ńlá ni o. Tẹ́ bá ti mọ àṣírí yẹn, wọ́n ṣèpàdé o, wọn ò ṣèpàdé o, wọ́n náà fẹ́ pààyàn o, wọ́n náà fẹ́ operate o, wọ́n náà wọ́n jẹ́ kò sẹ̀sìn láìpẹ́ wọn ò ní kàn yẹn lè ráàyè focus lórí ọ̀rọ̀ ayé yín. Imagine Kristẹni ó lọ gba àwọn àjẹ́ tó lé mi kiri, ó gba àwọn ará village wa tí ò jẹ́ kí n ṣe rere. Òun lẹ́lòmíì ti ń gbà lágbà tó ti ló mọ̀ Kristi o. Àdúrà tán pè fún nìyẹn o. Àwọn tí jẹ́ ń ṣe rere, àwọn tí ò jẹ́ tayọ, wọn kò focus lórí ọ̀rọ̀ ayé ara wọn gan. Hẹ́rì, oh Lord, teach me the secret that we not experience the effect of the works of darkness. The secret that you will not be able to experience it at all. Jésù Olúwa, ẹ kọ́ mi ní àṣírí tí kì í ní ìmọ̀lára iṣẹ́ òkùnkùn. Ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Olúwa, ẹ kọ́ mi ní àṣírí ńlá,
àṣírí tí kì í ní ìmọ̀lára iṣẹ́ òkùnkùn, àṣírí tí kò ní, tí ò mọ̀ pé àwọn kan wà tí wọ́n ṣiṣẹ́ òkùnkùn, àṣírí tí iṣẹ́ òkùnkùn fi ní dé ọ̀dọ̀ ènìyàn, àṣírí Olúwa kọ́ mi ní àṣírí, ẹ tiẹ̀ fi ìwé àṣírí yẹn lé mi lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwa ṣàánú fún mi, ayérayé Olúwa ṣàánú fún mi, àṣírí ńlá lórúkọ Jésù Kristi tí kì í ní ìmọ̀lára iṣẹ́ òkùnkùn lórúkọ Jésù ẹ fún mi lónìí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. A sì máa ṣe Bible study ẹ̀, ṣùgbọ́n mo lè brief ẹ̀ fún yín láìláláyé torí mi ní fẹ́ kí Bible study tó wọnú àdúrà wa. Ẹ rí báwo lẹ ṣe ń rí Ọlọ́run. Ẹ bá fẹ́ wá Ọlọ́run tó fẹ́ rí ọ̀nà kan náà ni. Ẹ rí a parí iṣẹ́ ìgbàlà. He will complete the work of salvation. Yẹn pé a fàyè fún Jésù. Kì í ṣe ìtàn ṣe láyé sí o. Altar call ẹ máa bọ̀. Nílé wa èmi àti àwọn mi àṣẹ Bible study ní ẹnìjọ́ mẹ́ta orí ọ̀rọ̀ yẹn la ṣiṣẹ́ lórí mu ní altar call. Bá ti gbọ́ báyìí mi máa kọ́ àmì ní altar call. Ẹ má bínú ẹ̀yin oní altar call o, ẹ má bínú tèmi ti bá mi ẹ ṣáà bí mi lẹ́yìn tèmi ẹ má bínú. A ní altar call àwa jáde wá ní gbọ́wọ́ ilé òkan àyà ẹ gbọ́wọ́ ilé òkan àyà ẹ àti pé mo kọ ẹ̀ṣẹ̀ mi sílẹ̀, èmi kìíní kan mi ò ní dẹ́ṣẹ̀ mọ́ láti òní lọ, mo fi ayé mi fún Jésù ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Wọ́n praise the Lord, wọ́n ti wáyé fún Jésù nìyẹn. Is that so? Is that so? Ẹ̀wọ̀n náà wò ní pé conviction ni. Ẹ̀wọ̀n náà wò ní conviction. Is that how it is? Lóòótọ́ ni àwọn onísọjí ńlá láti ṣe é láyé ìgbà kan. Ayé ìgbà yẹn ti kọjá. That method is not it again. Kí ló fà á? Wickedness ti pọ̀. Àti wọ́n practice Sodom àti Gomorrah gan lójú pálí láyé tá a wà ẹ́. So ó yàtọ̀ pátá sí ibi táwọn èèyàn ń gbé. Ẹ wo ẹ má jẹ́ ká fi yẹn waste time. Tẹ́ ẹ bá fẹ́ rí Ọlọ́run, wọ́n ní find the Lord. Tẹ́ bá fẹ́ rí Ọlọ́run yẹn, o fẹ́ wọ ọdẹ fẹ́ rí. Wàá parí iṣẹ́ ìgbàlà pátápátá. Wàá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá. Wàá dẹ̀ gba Jésù yẹn ní Olúwa àti olùgbàlà ní tòótọ́, kì í ṣe ní tàgàmù rárá. Wàá gbà ní tòótọ́, kì í ṣe pé àfẹnujẹ́ Kìrìsìtẹ́nì. Ohun àtijọ́ akọjá lọ ní tòótọ́. Gbogbo tán dẹ̀ ṣe tẹ́lẹ̀ yẹn ẹ̀jẹ̀ ní capacity mọ́ láti ṣe, ṣe pé kò ní wù yín ṣe o, ní capacity mọ́ láti ṣe, a máa rùn pátá sí yín ni. Kò sí ẹ máa rí Ọlọ́run. Ó dé kejì ó ní ẹ wá agbára rẹ̀. Báwo ni ṣe wá agbára Ọlọ́run? Ẹgbẹ́ báwo ni ṣe wá àdúrà ẹ lè gbàdúrà sí Sátánì. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Tí ẹ bá ní òye ọ̀rọ̀ Ọlọ́run dénú, Ọlọ́run á fi agbára ẹ̀ hàn yín, ẹ̀rù á bà yín. Mo rántí ayé ìgbà kan à ń ka ìwé àwọn baba ńlá wa nínú ìgbàgbọ́, kì í ṣe àwọn baba ńlá ní Bible, àwọn bíi John Wesley. Mo ka bàbá kan nígbà yẹn, ẹ̀rí alágbẹ̀dẹ ni, blacksmith ni, kì í ṣe pastor, kì í ṣe wòlíì, alágbẹ̀dẹ ni. Ṣùgbọ́n àwọn yẹn ti máa ṣí ọ̀rọ̀ Ọlọ́run débi pé a kàn máa ṣe àgbẹ̀dẹ lọ ládùúgbò yẹn, kí ló ṣẹlẹ̀ tádúgbò pọ̀ yẹn, ọmọ yẹn ti kú ni, á dẹ̀ lọ́ọ́ bá lọ gbọ́ olùkọ́ Jésù dìdáde a máa ṣe àgbẹ̀dẹ lọ. Mo ń sọ̀tọ̀ fún yín. Ìyẹn ò ní káwọn ará ìgbà yẹn kán wọ́ tẹ̀lé bí àwọn mugun tòní o. Wọ́n ní jí òkú dìde ìgbà yẹn tó ń lọ, wọ́n ń rọ́ lọ nìyẹn. Ìyẹn kọ́ là ń sọ o. À ń sọ̀rọ̀ nípa àwọn tó ti rí agbára Ọlọ́run. Tẹ́ bá fẹ́ rí agbára Ọlọ́run, ṣẹ́rí ó rọrùn kẹ́ ṣáà ní òye ọ̀rọ̀ Ọlọ́run, ibẹ̀ ni agbára yẹn farapamọ́ sí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kì í ṣe pé bóyá mo ka sáàmù 7 mo kà sómi mo fi wẹ̀, mo kà sáàmù 9 mo kà sáàmù làmì oní mo rò mọ́, mo kà sáàmù àwọn kan báwọn yẹn bí àtẹ̀yàn kan ń ṣe ra ẹ̀. Mo bèrè wòlíì kan, wòlíì ni ó ti ń ṣe wòlíì bá ti máa tó 35 years. Mo lẹ́sà mo ní sáàmù yẹn gangan kí ni sáàmù gangan. Ó ní agbára ńlá ni o. Ó ní Mósè lò, mo ní Mósè ó ní yẹn, Mósè kan náà ó ní yẹn, sáàmù ni Mósè lò. Mi lè sọ̀rọ̀ mọ́, ìgbà mi dáa fẹ́ correct èèyàn, tẹ́ bá gbọ́ nǹkan mi jáde ẹ̀ nílé sọ̀rọ̀ mọ́, mo lánàá mi lè pàdé. Sáàmù ni Mósè lò. Mósè ti bo mo kàn lánàá. Nígbà tí ó ṣàn tẹnumọ́ ẹ ṣàn béèrè lọ́wọ́ mi kí ló ṣe mo ní orin ṣáà ni sáàmù, orin ni, music ṣáà ni, bí hymn book ṣáà ni, ìwé ni, orin ni, orin ni mo ní orin ni, àwọn onírọ̀ ni. Ó ní báwo mi ní sọ̀rọ̀ báyìí, nǹkan táwọn baba láwọn sáàmù táwọn baba láwọn ti ń lò, wọ́n kásá méje sómi, wọ́n fi iṣẹ́ ìṣẹ́gun. Rẹ́rìn irú ẹni bẹ́ẹ̀ kò ṣe é rí díìmù mọ́, mo yà jákè ẹnu mi mo bá tèmi lọ. Ẹ̀rí then ìkẹta ó tún wá ní ó ní ká wá ojú Ọlọ́run. Kí ló fi wá ojú Ọlọ́run sá? Wá Ọlọ́run ọ̀tọ̀, wá agbára Ọlọ́run ọ̀tọ̀, wá ojú Ọlọ́run, ìwà mímọ́ náà fi wá ojú Ọlọ́run. Ẹ bá fẹ́ rí Ọlọ́run láìsí orí náà ẹsẹ̀ ẹ̀ lè rí.
irọ́ o tó bẹ́ẹ̀ tẹ́bá kan rẹ̀ nǹkan tó yẹ pé kò ní ìwà mímọ́ wá ní the Lord spoke with me, he spoke yesterday, ó kàn scam yín ni kí Ọlọ́run spoke pẹ̀lú ẹ̀ how bèrè pé kí ló sọ fún gangan tó bá dẹ̀ sọ kan tó lọ́n sọ fún wa tó máa tako Bible tó máa pè rọ́ ló ń pa a máa ṣe Bible study lágbára Ọlọ́run láìpẹ́ yìí iṣẹ́ pọ̀ lọ́wọ́ ló fà ẹ wò ó mo fẹ́ fi yé yín gbangba wípé kò sí nǹkan tí ẹ̀mí òkùnkùn lè fi yín ṣe bẹ́ẹ̀ ni tẹ́ bá mọ Ọlọ́run tó yẹ mo ti máa sọ pé tá a bá wà ní ìhà ti Ọlọ́run wọn ò tí ì dá ẹ̀mí òkùnkùn ọ̀hún táwa fà yín jáde lábẹ́ Ọlọ́run báyìí tá ló fẹ́ fi àjẹ́ wọn ò tí ì dá so ẹ gbọ́ ẹ̀mí òkùnkùn tí wọn ò tí ì dá báwo ló ṣe lè àtàkì yín Jésù Olúwa ẹ fún mi ní oore ọ̀fẹ́ tó mú kí orúkọ Jésù nìkan tó fún mi oore ọ̀fẹ́ tó yẹ pé orúkọ Jésù nìkan dẹ̀ tó fún wọn á ní kó lọ bomi wá létí odò àwọn kan rẹ̀ á ní ara yín ò dá wọn á ní òróró yìí láti Jerusalem láti gbé wá kàn bùsẹ̀ ní ara àwọn kan ló ń gbé bẹ̀ ìlú àwọn kan ni kò sí nǹkan tó special ń bẹ wọn á máa wẹ ṣé ara lè dá ni ó dá wọn á mú òróró wá orí òkè méje mo ti gbàdúrà wọn ní ẹ kú rìn but it's not for me torí pé orúkọ Jésù nìkan tó fún yín. Oh Lord, give me the grace that makes only the name of Jesus enough for me. That will make only the name of Jesus enough for me. Jésù Olúwa, ẹ fún mi ní oore ọ̀fẹ́ tó mú kí orúkọ Jésù nìkan tó fún ni. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà oore ọ̀fẹ́ ńlá tó mú kí orúkọ Jésù nìkan tó fún ni. Olúwa ẹ fún mi lónìí ní orúkọ Jésù Kristi. Ẹ fún mi ní oore ọ̀fẹ́ tó mú kí orúkọ Jésù nìkan tó fún ni. Olúwa ẹ fún mi oore ọ̀fẹ́ ńlá tó mú kí orúkọ Jésù nìkan tó Olúwa ẹ fún mi lónìí. Oore ọ̀fẹ́ ńlá ni o. Olúwa ẹ dàlú mi. Oore ọ̀fẹ́ ńlá ni o. Olúwa ẹ dàlú mi. Olúwa ẹ ṣàánú fún mi. Olúwa ẹ ṣàánú fún mi. Olúwa ẹ ṣàánú fún mi. Ní orúkọ Jésù oore ọ̀fẹ́ ńlá tó mú kí orúkọ Jésù nìkan tó Olúwa ẹ fún mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wo ṣe rí ìṣòro tó ga jù tí Kristẹni òde òní ní ó ní pé ìgbàgbọ́ wa fẹ́lẹ́ oh my God ìgbàgbọ́ wa ti fẹ́lẹ́ jù in fact pépà tí wọ́n fi ń kọ lẹ́tà ó tìkì ju ìgbàgbọ́ wa lónìí agbẹ́ Kristẹni bá kàn gbẹ́ pé ẹni kan yẹ kàn ti wá Kristẹni á wá máa pe ìyá ẹ̀ tó ń gan fúnra ẹ̀ mọ̀ pé kò sí Ọlọ́run kò mọ Ọlọ́run tó ń gan fúnra ẹ̀ mọ̀ á ní màmá ẹ̀dẹ̀ jókòó tẹ́tẹ́rẹ́ àìmọye àwọn ìyá tí wọ́n ti fẹjọ́ ọmọ wọn sùn mí wọ́n lọ mọ wọn pé mọ́mì ṣó dáa bẹ́ẹ̀ ṣe jókòó tẹ́tẹ́rẹ́ abiyamọ kì í jókòó ẹ̀jẹ̀ kí lábìyamọ jẹ́ tí wọ́n fọ fẹ́ǹsì ni ẹ̀yin ìyá mi gbogbo tẹ́ ẹ bá bí ọmọ kan Ọlọ́run á yí wọn padà o ṣùgbọ́n tó bá ń pressure yín pé ẹ jókòó tẹ́tẹ́rẹ́ ẹ sọ fún o iṣẹ́ tí ìyá ń ṣe nìyẹn kó jókòó tẹ́tẹ́rẹ́ ẹ gbà mí sọ fún yín bẹ́ẹ̀ ọ̀hẹ́s tó bá pressure yín wọbi tí ò yẹ kẹ́ ẹ wọ̀ olùkàkùn ló máa rẹrù ara ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo dẹ̀ gbàdúrà ẹ̀ ní fi arúgbó ara ẹ̀ ní fi rí ìbànújẹ́ lórúkọ Jésù Kristi ẹ̀rí ìgbàgbọ́ wa ti fẹ́lẹ́ jù ẹ̀jẹ̀ bá mi mo sì bá mọ́mì kan sọ̀rọ̀ níjẹta ẹ̀jẹ̀ bá mi sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ṣàánú mi mo fẹ́ bá yín sọ̀rọ̀ gidi ni ẹ̀yin náà máa bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ mo ń chat pẹ̀lú wọn ni kí ló ṣẹlẹ̀ wọn ni wọ́n sọ kí wọ́n fẹ́ lé nǹkan níbi iṣẹ́ wọ́n fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ẹni tó fẹ́ gbàjẹ́ lẹ́nu mi kẹ́nu ẹ̀ kan wọn á rìnrìn mo tẹ́ bá pé ìfẹ́ Ọlọ́run fún kẹ́ kú bẹ́ẹ̀ nǹkan kẹ́ kú òbí iṣẹ́ Ọlọ́run lè fẹ́ bí fún mi mo ló máa ṣe o ìgbàgbọ́ wa ti kéré jù tiẹ̀ bóyá gan la mọ̀ nǹkan tó ń pè ní ìgbàgbọ́ ẹ má bínú o generally mo ń sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ lórí ẹnìkan ṣoṣo wọ́n á fẹ́ lé mi kó òbí iṣẹ́ máa kọ́ lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà pé Olúwa ẹ ṣé torí èmi mọ̀ pé ìrìn àjò èmi àti Ọlọ́run ogun so time ti tó nìyẹn Ọlọ́run fẹ́ open àná mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tuntun ni so mi ò rí gbogbo nǹkan báwọn yẹn mo ti move on ó rọ̀ mí lọ́wọ́ láti move on lórí any issue mi ò tẹ́ lè gbàdúrà lé mo gbàdúrà against ẹ̀ mo gbàdúrà lé torí pé àwa Kìrìsìtẹ́nì òde òní àmọ́ bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ tó bá yẹ pé Kìrìsìtẹ́nì òde òní Jósẹ́fù ni kò ní ayé ẹ̀ ò ní ṣe rere láéláé ẹgbàá mo sọ fún yín Kìrìsìtẹ́nì òde òní àní kí ni ká ṣe òótọ́ yìí náà la ṣe tí David ẹrú àṣọ bẹ́ẹ̀ má jẹ́ ká bros àṣọ bẹ́ẹ̀ mo ń sòtọ́ fún yín sà ẹni ẹ má jẹ́ ká ẹ wo mi láìkẹ́ ẹ̀ máa dáhùn ánsà ṣọ́ọ̀ṣì mi láìkẹ́ ní reality ní Kìrìsìtẹ́nì òde òní nígbà tí ìyàwó ọ̀gá ẹ̀ tó ń fà pé máa bọ̀ náà tó bá dẹ̀ súnmọ́ ìyàwó ọ̀gá ẹ̀ yẹn tó bá bẹ̀rẹ̀ sí bá a ṣàgbèrè ní kọ̀kọ̀
ó máa gba promotion nínú ilé yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín promotion àtújù yẹn lọ bẹ́ẹ̀ ó lè parí ayé ẹ̀ náà sẹ́wọ̀n náà ṣá o promotion àṣàpọ̀ àjù yẹn lọ ẹ̀kísẹ́ni òde òní ẹni títa ti ń ṣòótọ́ náà tọ́ la ṣe ń ilé bàbá mi jẹ́ pé àwọn ẹ̀jẹ̀ mi gangan àwọn ló tà mí sóko ẹrú òun ló bá mi dòní màá tún wá dé ko ẹrú yìí màá tún wá dé ará ẹ̀wọ̀n irọ́ o ó yẹ Ọlọ́run o mi lè para mi o ó tán nìyẹn ìrìnàjò ẹ̀ ó dàrú gbé pátápátá nìyẹn ṣùgbọ́n àwọn wọ̀nyẹn wọ́n ní ìgbàgbọ́ tó le àwọn ìgbàgbọ́ àwọn yẹn ti yàtọ̀ pátápátá nǹkan tó dẹ̀ tẹ́bá dẹ̀ wáyé sí nǹkan tó fà á tí ìgbàgbọ́ tó fi lọ ni wípé ohun tá a fojú rí òun là ń wá ṣùgbọ́n Ọlọ́run tá à ń sìn kì í ṣe Ọlọ́run tá a fojú rí ibi tí yàtọ̀ ẹ̀ wà nìyẹn pẹ̀lú àwọn ẹ̀sìn míì ibi tí yàtọ̀ kìrìsìtẹ́nì wà nìyẹn pẹ̀lú àwọn agbára míì tẹ́yìn bá lọ lé babaláwo báyìí wọ́n gbọ́dọ̀ fún ní nǹkan dání ó ti wá di pé tẹ́yìn bá lọ lé wòlíì lónìí wọ́n gbọ́dọ̀ fún ní nǹkan dání kì í ṣe Ọlọ́run tá à ń sìn nìyẹn 2 Corinthians chapter 4 verse 18 ó ló jẹ́ ká mọ̀ 2 Corinthians chapter 4 verse 18 ó ní níwọ̀n bí kò ti wo ohun tí à ń fojú rí níwọ̀n bí kò ti wo ohun tí à ń fojú rí bí kò ṣe ohun tí a kò rí nítorí ohun tí à ń fi ojú rí ó ní ti ìgbà ìsinsìnyí ṣùgbọ́n ohun tí a kò rí ní ti ayérayé ẹ jẹ́ nǹkan lóyìnbó kó lè yé yín dára torí pé ẹ̀yin alákọ̀wé lẹ pọ̀ jù lábẹ́ àdúrà yìí ó ní why we do not look at the things which are seen but at the things which are not seen for the things which are seen are temporal but the things which are not seen are eternal the things which are seen are temporary nǹkan kíákíá ni nǹkan tó tá máa kú dànù ni ṣùgbọ́n nǹkan tá a fojú rí òun ni ti ìyè àìnípẹ̀kun Ọlọ́run tá à ń sìn Ọlọ́run tá Bíbélì sọ fún wa pé Ọlọ́run tá a fojú rí ni that is why tó fi jẹ́ pé ìgbàgbọ́ nìkan òun la fi lè yege lọ́dọ̀ ẹ̀ bá a ṣe sọ nínú Hebrew chapter 11 verse 1 yẹn tẹ́ bá wò dáadáa ó ní Hebrew 11 ó ní ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí ìjẹ́rìí ohun tí a kò rí a ò rí ìgbàgbọ́ òun ní ẹ̀sìn kìrìsìtẹ́nì ní fi ṣe kì í ṣe tá a fojú rí ó yẹ ká ẹ ti bọ́ lọ́wọ́ orí àkó ìgbálẹ̀ ní kẹ́ ẹ máa mú bọ̀ lọ́la ó yẹ ká ẹ ti bọ́ mọ́ mi tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ bọ́ ó yẹ kí ìgbálẹ̀ ti fẹ́ tán lọ́jà ó yẹ ká ẹ ti bọ́ lọ́wọ́ pé àkísà ẹ máa kákísà ó yẹ kákísà lẹ́yìn ti tán by now níbi tẹ́lómi ti kó àkísà lọ ṣọ́ọ̀ṣì dé wọ́n á lọ́tún láwọn yẹ̀pẹ́ lẹ́yìn ẹ̀bù dání o àwọn nǹkan báwọn wọ̀nyẹn Ọlọ́run tí a ò rí òun là ń sìn kò ní nǹkan kan ṣe pẹ̀lú gbogbo wọn yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún wa ẹ wá sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ ṣí èmi náà lójú ẹ̀mí kí àwọn ẹ̀mí àìrí má bàa mú mi sìn tí bàbá yín rè fáyẹn bóyá ẹ máa gbà jù bẹ́ẹ̀ lọ wípé Jésù Olúwa ẹ ṣí mi lójú ẹ̀mí kí àwọn ẹ̀mí àìrí má bàa mú mi ṣe ìgbàgbọ́ nínú ìsìnrú tọ́lọ̀ bá ṣí yín lójú ẹ̀mí kò sí àwọn agbára kan tó lè mú yín ṣe ìgbàgbọ́ nínú ìsìnrú ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì lónìí ìgbàgbọ́ nínú ìsìnrú ni Ọlọ́run ṣe ìgbàgbọ́ ìsìnrú ni ẹni tó ń ṣe wà ní òrùn ẹni tó ń ná wà níbòjì ni up till now ẹ lọ wọ ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì wa ẹni tó ń ṣiṣẹ́ wà nínú òrùn ẹni tó ń jẹ́ wà níbòjì ni ó yẹ ká ẹ ti bọ́ by now lórí ẹ̀. Oh Lord, open my spiritual eyes so that the unseen forces will not make me practice faith in slavery. Too many of us are practicing our faith in slavery. Ó ti pọ̀ jù àwọn tí ó ń ṣe ìgbàgbọ́ nínú ìsìnrú ti sọ pọ̀ jù. Ó ní mo ṣe ní kẹ́ ẹ gbàdúrà yẹn tọ́lọ́ bá ṣí yín lójú ẹ̀mí ẹ mọ̀ status yín àìbẹ́ẹ̀ kọ́ a ní ẹjọ́ kí ni status mi a lọ tẹ kọ̀ǹpútà pàápàá a ní ẹ mà tí níwèé ìgbélu bẹ́ẹ̀ ni wọ́n á tẹ̀ fáwọn mi tẹ̀tẹ̀tẹ̀ wọn ni congratulation ó ní ẹ̀rí Jésù Olúwa ẹ ṣí mi lójú ẹ̀mí kí àwọn ẹ̀mí àìrí ká má bàa mú mi ṣe ìgbàgbọ́ nínú ìsìnrú ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Olúwa ẹ ṣí mi lójú ẹ̀mí ní orúkọ Jésù ẹ ṣí mi lójú ẹ̀mí kí àwọn ẹ̀mí àìrí ká má bàa mú mi ṣe ìgbàgbọ́
gbàgbọ́ nínú ìsìnrú n ò fẹ́ sìn nínú ìsìnrú o mo fẹ́ sìn nínú òmìnira torí òmìnira ẹ̀ gan òun lẹ promise mi ẹni ẹrù yín fúyẹ́ o ẹ sọ pé ẹrù yín wu Ọlọ́run wa o Olúwa ṣùgbọ́n ẹ láti ràn mí lọ́wọ́ báyìí o Olúwa ṣí mi lójú ẹ̀mí Olúwa ṣí mi lójú ẹ̀mí kí àwọn ẹ̀mí àìrí wọ̀nyí kí wọ́n bá mú mi sìn yín nínú ìsìnrú Olúwa ṣàánú fún mi lónìí Olúwa ṣàánú fún mi lónìí Olúwa ṣàánú fún mi lónìí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wo mi ò ní tàn yín o lóòótọ́ wọ́n fi hàn mí bẹ́ẹ̀ pé ọjọ́ ti lọ ṣùgbọ́n mi ò ní tàn yín mo fẹ́ kẹ́ gbàdúrà ẹ̀ àdúrà tí mo fẹ́ kẹ́ gbà yìí ó dẹ̀ rọrùn o òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn ìdí ẹ̀ ni pé mo ń sọ fún yín mo sọ lẹ́ẹ̀kan kí mi ò fi ṣeré o a ò sọ nítorí pé a kàn fẹ́ bá àwọn kan jẹ́ o tó ṣẹlẹ̀ nìyẹn o àwọn tó ń ṣègbàgbọ́ nínú ìsìnrú wọ́n lọ ṣúà tó wà bẹ́ẹ̀ nìyẹn ṣé ní nǹkan tọ́pọ̀lọpọ̀ gbà pé òótọ́ ni ohun tọ́pọ̀lọpọ̀ ń tẹ̀lé tó ní yẹn kìrìsìtẹ́nì lòun kò tẹ̀ sínú báíbù tó wà bẹ́ẹ̀ nìyẹn ní ṣọ́ọ̀ṣì ní ọ̀sẹ̀ tó kọjá yìí ní ọ̀sán tó kọjá yìí ìwàásù mi máa ń rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àní ṣe ìwàásù máa kàn ṣe interactive àwọn sọ̀rọ̀ nípa speaking in tongues kókó ẹ̀ nìyẹn ọ̀sẹ̀ mẹ́rin la fẹ́ fi ṣe irú a máa ṣe bẹ́ẹ̀ dára ní ṣọ́ọ̀ṣì wa ọ̀sẹ̀ mẹ́rin la fẹ́ fi ṣe. gbàtà akẹ́kọ̀ọ́ yẹn débi kan àwọn yẹn inú bíbélì la ti ń kà á àwọn sọ pé ẹ máa gbọ́ tó máa sọ pé ó yá sá pray in the spirit àlèṣàkà bàbá tẹ pé bíbélì ò sọ bẹ́ẹ̀ kò síbi ìkan ló báyìí tó ti sọ bẹ́ẹ̀ ètò pamílẹ̀ níjù àwọn ẹnìkan ló sọ bẹ́ẹ̀ ẹnì àwọn sítáà kan ló sọ wọn níbi iṣẹ́ wọn nípa kí lè ẹ bá pray you are praying in tongues ẹ ń fi èdè sọ̀rọ̀ ẹ fi ń gbàdúrà onípásọ̀ dẹ́ni onípásọ̀ ìwà ni tó máa nífẹ̀ẹ́ ìdìbò àwọn fi confuse sàtánì ni mo bú sẹ́rìn ẹ ń fi èdè fọ́ confuse sàtánì wọ́n tó pé èdè ọ̀run ní ìfèsì fọ́ mo ní níbo náà kọ́ sí báyìí pé èdè ọ̀run ní ìfèdè fọ́ kẹ́nìkan fi hàn mí ní kó fi odidi chapter hàn mí o mí ní kó fi odidi verse kan hàn mí o phrase lásán ti tó mi tá a ti sọ pé ìfèdèfò èdè ọ̀run ni mo rẹ́rìn pé what irú àwọn yẹn majority kan tí wọ́n fi ń kọ́ wa kò sí inú Bible tradition ni tí wọ́n tó àdáyébá torí pé àdáyébá ni agbọ́njúbà tó ń sọ létí wa ni àgbà pé bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn irọ́ ni 90% ẹ̀kọ́ tẹ̀ ń gbọ́ yẹn kò sínú Bible rárá èwù tó wà ń bẹ nìyẹn olófà tí ọ̀pọ̀lọpọ̀ wà nínú ìsìnrú olóòwà tẹ́lẹ̀ lómi àkójú báìbù tó yẹ pé a ní mo pàṣẹ fún ọ̀sán sátánì àkọ́bùsẹ́ ẹni pé àbára ilé yóò dání òótọ́ ni mo sọ fún wa yẹn ẹ̀rí tó yẹ á tún àdúrà yẹn gbà Jésù ló ẹ ṣí mi lójú ẹ̀mí kí àwọn ẹ̀mí àìrí ká má bàa mú iṣẹ́ ìgbàgbọ́ nínú ìsìnrú ẹ lè kọ́lẹ̀ torí wọ́n ṣàn sọ mi pé àjọ ti lọ mi dẹ̀ fẹ́ kọ̀rọ̀ sí wọn lẹ́nu àwọn náà la fún ọ níṣẹ́ ẹ̀rí ẹ jẹ́ ká lọ báyìí láti lọ gbàdúrà nù wa ká lọ gbàdúrà nù wa a lè parí gbogbo àdúrà wa tán lọ́jọ́ kan ẹ má gbàdúrà láìsinmi àti láìsàrẹ́ ní bílẹ̀ pé so a tún gbà Ọlọ́run a tún gbọ́ ìtọ́lọ́fẹ́ ká gbà láti gbà yẹn Ọlọ́run a dẹ̀ gbọ́ ẹ̀rí ẹ máa wo ẹ̀rí àtúntẹ̀lé bó kò ṣe ń rí náà nìyẹn ní gbogbo ọ̀sẹ̀ ó yẹ ẹ lọ bèrè nǹkan tẹ́ fẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi la ti ń gbàdúrà nù wa ó yẹ máa gbàdúrà mọ́mí ẹ gbàdúrà ẹ tẹ́ra mọ́ mi ò ní fún yín prayer point yẹn náà lè máa gbà á mo sọ fún wa orí ìkúnlẹ̀ lèmi ti ń ṣe o ṣùgbọ́n ẹ change posture yín tó wá pé ẹ̀yin ti wà lórí ìkúnlẹ̀ tẹ́lẹ̀ ẹ lè jókòó ẹ lè nàró ẹ lè rìn lọ́rìn bọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbàdúrà yẹn dáadáa jẹ́ ká gbàdúrà àánú ká bẹ̀bẹ̀ ká ṣìpẹ̀ ká béèrè Jésù ṣàánú àánú yìí dá kó ṣiṣẹ́ àánú Ọlọ́run ṣiṣẹ́ lónìí 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 òjò àánú rọ̀ sórí àwọn ènìyàn òjò àánú rọ̀ lórí àwọn ènìyàn ní orúkọ Jésù Kristi ẹ rí èsì dáhùn yín ní kíákíá ní orúkọ Jésù Kristi ẹ rí èsì dáhùn yín ní kíákíá gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run wa àwa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ọ̀tún tẹ́ fún wa lónìí mo gbàdúrà fún yín bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè orí ọ̀fẹ́ Ọlọ́run yóò ṣiṣẹ́ fún yín mo ní orí ọ̀fẹ́ Ọlọ́run yóò ṣiṣẹ́ fún yín mo ní ẹ ó ní àlétó àti àníṣẹ́kù orí ọ̀fẹ́ lórúkọ Jésù Kristi mo sọ fún Ọlọ́run ọ̀run gbogbo àwọn agbára ìrí gbogbo iṣẹ́ wọn gbogbo ìgbòkègbodò wọn gbogbo ìrìn àjò wọn lórí ayé yín lórí ayé àwọn ọmọ yín lórí ìdílé yín lórúkọ Jésù yóò jà sásá pátápátá lórúkọ Jésù Kristi agbára kan wà agbára orí ọ̀fẹ́ ni tí ọ̀tá máa jà tí ọ̀tá máa ta bọ̀ èyàn ò tiẹ̀ ní effect èyàn ò tiẹ̀ mọ̀ kí ló fà á nítorí pé
ọwọ́ Ọlọ́run wà nínú ayé ènìyàn. Mo gbàdúrà Ọlọ́run yóò dáwọ́lé yín, Ọlọ́run á dáwọ́lé àwọn ọmọ yín, Ọlọ́run á dáwọ́lé ìdílé yín lórúkọ Jésù Kristi. Ààbò Ọlọ́run á dájú lójú yín ní ọdún yìí lórúkọ Jésù Kristi. Ẹ ó gbádùn Ọlọ́run dé góńgó. Ó ti promise wa ní orí ọ̀fẹ́ tó tó, ẹ ó ní orí ọ̀fẹ́ tó tó lórúkọ Jésù Kristi. Ìyanu Ọlọ́run yóò máa ṣẹlẹ̀ lójoojúmọ́. Agbára wà láàyè Ọlọ́run lórúkọ Jésù Kristi á jẹ́ àfojúrí fún yín lórúkọ Jésù Kristi. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí ló bẹ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tí ẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó tún ṣàánú fún wa lẹ́ẹ̀kan sí. Mo ní ká tún rí àánú rẹ̀ gbà. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi. Gbogbo èsì àdúrà tẹ́ ti gbà lónìí lórúkọ yóò jẹ́ àjẹmọ́nú fún yín lórúkọ Jésù Kristi. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.